Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ muideen náà ni a ṣì wà tán discuss pẹ̀lẹ́yìn tí ẹ jẹ́ fíwá sí wa. A sọ fún yín wípé ọ̀rọ̀ yìí ó ti di nǹkan tí àwọn èèyàn tí wọ́n ti ń discuss lọ́tún lọ́sì, tí wọ́n ti ń sọ pé muideen ó ní right láti talé, pé muideen ló nílé, pé kò sí nǹkan tó kan Agbala Gabriel ń bẹ̀. Àwọn èèyàn dẹ̀ sọ wípé Agbala Gabriel náà ní right láti kígbe síta wípé kó sọ̀rọ̀ pé ilé yẹn ò lè wà ń bẹ̀ because àwọn tán dáwó nínú ogún nínú làálàá wọn ni wọ́n ṣe dá owó. So ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn tún sọ, ibi tí àwọn tán jẹ́ lawyers tí wọ́n ti dá sí legally, tí wọ́n ti ń sọ pé muideen ní right láti ta ilé ẹ̀, ní tó bá wù muideen ló lè fi ilé ẹ̀ ṣe. Ẹ jẹ́ ká gbọ́ opinion àwọn èèyàn lẹ́kùnrẹ́rẹ́ because àwọn kan jáde síta wọ́n ń bú muideen, wọ́n ní muideen pé àfìbí sú olóore ni, wípé kò wà alright, pé it's not mentally okay, it's not medically sound. So oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ. And then àwọn kan náà sì tún jáde síta wọ́n sọ̀rọ̀ nípa Agbala Gabriel náà wípé tactics ló lò, something like that. So gbogbo ẹ̀ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ, ká dẹ̀ gbọ́ ìmọ̀ràn tí àwọn èèyàn fún Pastor Gabriel àti àwọn muideen lọ́jọ́ yẹn. So now if muideen had the document with him, definitely the land belongs to muideen. That's it. So wọn lè gbalẹ̀ yẹn lọ́wọ́ muideen mọ́. Even kó jẹ́ pé Agbala Gabriel kò gbowó lọ́wọ́ anybody, kó yẹ kó ló ní foundation ẹ̀ tó ń fowó ara ẹ̀ ṣe. When we say this thing, I gave you this thing, it's a gift. You can't take it back. It's a gift. Ìyẹn ní aspect yẹn muideen ló ní ilé. The only thing tí Agbala Gabriel kan lè ṣe ni pé okay, in fact kò tẹ̀ yẹ kí wọ́n jáde kan sọ anything nípa ilẹ̀ yẹn mọ́ because wọ́n ti ṣoore kọ́lọ́run rán wọn sí muideen. Kò ṣàṣe muideen nìkan ló wà lórí ilẹ̀ yẹn tí wọ́n kọ́lé fún bẹ́ẹ̀. Àwọn èèyàn míì ṣì wà bẹ́ẹ̀ tí wọ́n kọ́lé fún bẹ́ẹ̀. It's just that the environment kò help wọn, kò sí business náà lè ṣe fáwọn tó wà bẹ́ẹ̀ yẹn tó máa progress because camp tí wọ́n fi síbẹ̀ àwọn gan ti move kúrò ní camp yẹn. So the only thing tí wọ́n lè ṣe ni pé okay bóyá kí wọ́n ta o kán bá kọ́lé síbòmí, but before they do that I think they have to take the man to rehab as well. Check to understand. He need a counselor. He need to be kàn treat like kó lọ sí rehab center. So kó padà sí normal, then ó máa lè appreciate whatsoever tí wọ́n bá fẹ́ ṣe fún at the moment. And again àwọn tí wọ́n tún wá ní time tí misunderstanding yẹn ṣẹlẹ̀, they didn't help the situation. They want to do it like káwọn náà fi gba glory because tó bá yẹ pé wọ́n help situation yẹn gbà yẹn wọn bá ti jẹ́ kó lọ sí rehab. Agbala Gabriel ti take blame for his own mistake pé òun na muideen gbà yẹn. Ó take mistake, ó dẹ̀ apologize. Ṣé to understand? So to me to my own conclusion, muideen ló nílé. Then like you said, eléyìí náà dẹ̀ tún máa kó àwọn tán ń ṣe charity, give away everything. Lọ́gbọ́n pé they need to, number one, they need to do their proper investigation. They need to know the background of the people because àwọn tí wọ́n ń donate owó yìí náà kò kí ṣe kó easy fún everybody. Ìlú yẹn náà làwa náà wà. Some people are working 16-24 hours. But àánú wà lójú everybody ni wọ́n ṣe ń donate àwọn owó yẹn so that it won't look like wasting of money. And again, mi ò ní fẹ́ kí àwọn èèyàn tún blame. Mo kàn sọ yẹn mo mọ̀ pé it's not part of the discussion, but mo kàn fẹ́ chip ẹ̀yìn torí àwọn míì tó bá tún lọ. Mi ní fẹ́ káwọn èèyàn tún blame Agbala Gabriel so that àwọn tí wọ́n help èèyàn wọn ní máa wà discourage because táwọn èèyàn bá ń blame wọn pé gbagbagbagbagbagba ẹlòmíì tó bá fẹ́ ṣe ẹ̀rù máa bà á láti help pé ẹni tó ṣoore. Àti rí so many people tó ṣoore tí wọ́n fi bí sú àkànlè máa dárúkọ so many people. Check to understand. So and a lot of people are out there that they really need this help genuinely. So if you are not blaming those that are doing it, if you are discouraging them, ibi máa pa àwọn èèyàn kú, àwọn èèyàn máa wà nínú poverty for life. Meanwhile torí èèyàn kan dẹ̀ lọ́lọ́run ṣe dá èèyàn kan. So I will just appreciate people. God bless you. Ó kàn máa blame.
Yeah. Mọ́mí Wùmí o, mò ń bọ̀, ẹ jọ̀ọ́ Mọ́mí Wùmí ẹ dúró ná. Mr. Ayo, your disagreement I want to hear is for 5 minutes. Obìnrin ni ẹ Ah, káàsán gbélé ẹ káàsán nǹkan tí ẹ̀yin obìnrin gan ṣe fẹ́ mọ̀ tákù wà ní TikTok ni ẹ̀yin obìnrin yìí. nǹkan tí Mr. Yomesi sọ ni mo disagree sí láwọn ibì kọ̀ọ̀kan so ìgbà tí wọ́n ń dáwó yẹn fún Muyideen ìgbà yẹn gbogbo ẹ̀ náà ni mo wà aware of ìgbà tí wọ́n ń dáwó yẹn because of bí Agbala Gabriel ṣe máa ń ṣe the man has good integrity and is so straightforward with money especially so tó bá ti gba owó ó máa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé oye báyìí náà pa oye báyìí ló wọlé báyìí náà ṣe fẹ́ ṣe so we were all very happy to keep giving to keep contributing that this is good kì í ṣe èèyàn kan tó kọ́kọ́ ṣe fún kì í ṣe èèyàn méjì tó kọ́kọ́ ṣe fún people that contributed money for Muyideen actually did because of Agbala Gabriel. I'm being honest now. I always love to go there because of the man himself, not even the people that he's bringing, because of how honest he make himself look like. Then, anyways, so that nǹkan tí mo fi sọ pé mo disagree nìyẹn. At that point, Muyideen cannot say mi ò fẹ́ ilé ní ṣọ́ọ̀ṣì, mo wá ilẹ̀ ní Bódìjà, because people will not even contribute anymore. If he said that, then I believe because people were so happy that the man will groom him, the man will keep him right, the man will blah 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 blah, and that was why. So I don't think Muyideen will even want to do that. Me being human, I know that it's coming from a place of law and all of that as a lawyer. However, me, I'm just being real. I'm just thinking, how will Muyideen feel like? Me as someone that contributes, I will not contribute anymore. If he said it's not gonna be, he wants somewhere in Bodija, I would be like, come on. I don't know if you get what I mean. That's what I just want to say. Thank you. Daddy Yomesi, ẹ dá wọn lóhùn. Ọmọ Bintu, yeah, ṣètìrí emotion, sentiment. Emotion is not what we agreed with when it comes to the position of law. Now, wọ́n contribute torí Agbala Gabriel fún Muideen. Now, who owns that contribution? Muideen. A place kò jọra rárá. Emotions yìí gbogbo àwọn tó contribute yẹn ó ti speak pé it is because we love this man, that is why we want to give this man. Ó dàbí pé kí n sọ fún yín pé ọmọ Bintu mo ní ìdìrànlọ́wọ́, mo ní ìdí 1 million naira, ẹ wá ní kí n má wọrí, ẹ má bá mi wá sí online, ẹ láwọn followers, ẹ wá sórí online, ẹ wá explain nǹkan tí mo ní ìdówó yẹn fún. People were now contributing fún yín kẹlẹ̀ fún èmi. Now àti wá hand over owó yẹn ó ní yín lára. You are standing on the ground that torí títí yín náà ṣe fún èmi lówó. Now but do not forget pé tí a bá tètè iron ẹ̀ láti bẹ̀rẹ̀ it will cause problem. But tí a bá tètè tí n bá ti wá agree pẹ̀lú yín pé if you are giving me this money, I am the owner of that money. You have only helped me to source for that money. Now let me now tell you the position of the law. Law will not be that sentiment or the emotion in terms of having that emotional feelings to whatever you people are bringing up. Pé torí Agbala Gabriel la ṣe contribute owó. Agbala Gabriel gangan tẹ̀ tí torí ẹ̀ contribute owó has handed that money for a purpose fún Muideen. Now agreement tán ṣe lórí nǹkan tí wọ́n lówó yẹn fún, wọ́n ti fi hàn Muideen pé òun ló ní, and that is the document to back up property yẹn. Now the question is, why on Agbala Gabriel's property ni gift yẹn ṣe dúró lé lórí? Agbala Gabriel will also have to come out and explain to the general public reason tó fi jẹ́ pé orí ilẹ̀ gangan ṣé òun náà gift Muideen ní ilẹ̀ yẹn personally ni, because two things ni
is either kí Agbala Gabriel wò pé I am also going to contribute that land, that is to be my own quota towards that development. I am also donating my land, so ẹ̀yin tẹ́ ń donate ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ilé kíkọ́. So Agbala Gabriel will come out and defend. They should go and build that building. Sí orí ilẹ̀ mi. You see, I don't want people to agree with me. I studied law. I went to the law school. Me, I will say what it is. Yeah. So if you are now saying, oh, torí pé ẹ dá owó fún Agbala Gabriel through Muideen, fine, but transfer kan ti lọ, which is the transfer of that gift to Muideen, automatically Muideen owns the property. So tó bá jẹ́ Agbala Gabriel tó bá wá sí kàbáyé tó bá ní, oh, this land èmi gan fi support the project Muideen ni, automatically Muideen owns that land. So now, what we are to tell Muideen is, go back to that place. It is your house. Muideen will now say, I cannot live there for so many reasons. He will tell, I will bring you back, Okwemi. Security-wise, I cannot live in that place. He will explain to the court, I am not safe. Do not forget, the court will also protect Muideen. That's why the fact we are saying is, he's not okay, he's mentally deranged, he's this, he's that. The court will also protect him. So if he says he's not living there, that house will that house will still be there. Muideen ló ní. But what we are now saying is, kò ń ṣe gbogbo ẹ̀ ló máa ń lọ síwájú ilé ẹjọ́. This man is a man of God, he's a public figure. It is something he can sit down and say, let peace reign. Ìwọ Muideen, mo ti ṣe ìwọ̀nba nǹkan tí mo lè ṣe fún ẹ o. Àwọn èèyàn fans mi ti ràn ẹ́ lọ́wọ́, ó ti tí ara mi dìde o. Ilẹ̀ yìí èmi ni mo fún ẹ, àwọn èèyàn mi ló kọ́ ilé fún ẹ lórí ẹ̀ ìwọ lónìí. But now that you cannot live here, now that misunderstanding wà láàrin wa, look for a place. Let me build another house for you. Go and stay there. Then the man of God will come out to address the public and say, nǹkan báyìí ló ń ti ṣe. Then case closed. Leave Muideen alone. Bóyá ó lọ ta ni o, bóyá orí ẹ̀ ò pé ni o, bóyá ó mu gbó nínú ẹ̀ ni o. That is his own property, that is his own problem. But now coming out to justify that, oh, Muideen is mentally derailed, Muideen is not okay, we contributed for Agbala Gabriel, it is because of him. It will not work. I am saying what the law is saying, protecting Muideen. That is exactly my position. Me, I'm not coming here to say ìgbàyẹn. No. Mo bọ̀ ẹjọ́ mo fẹ́ ẹjọ́ mo bọ̀ Mr. Dewey mọ́mí Wùmí mò ń bọ̀ mọ́mí Wùmí Dewey Ọlá Olúwa mo ti pè é nà yes sir ṣé ní tẹ́fẹ́ sọ sir. Mọ́mí Adéníkẹ́, I will bring you up. Mọ́mí Adéníkẹ́, wait kí lẹ sọ. Bẹ́ẹ̀ ni sir, ráńpẹ́ ni sir, mo kò fẹ́. Mo kí n sà Dewey. Bẹ́ẹ̀ni, èmi náà ni mo fẹ́ contribute. Kò sọ wọ́yá ẹ jẹ́ fún 5 minutes. Mo fẹ́ contribute ni sà. Wọ́yá mo ti fún 5 minutes. Ẹ jọ̀ọ́ ẹ má jà lójú 5 minutes, èrò pọ̀ nsàlẹ̀ kan fẹ́ gòkè wọ́yá lẹ́yìn. Yà mo ní mo fẹ́ contribute ni sà. Mo ti fún yín minute 5 minutes mo ti fún yín. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí lórí ọ̀rọ̀ Muideen àti Agbala Gabriel. Okay, so èmi náà nígbà tí gbogbo ṣé ń gbọ́ mi. Dáadáa gbọ́ yín dáadáa. Hello. À ń gbọ́ yín dáadáa sẹ́ẹ̀. Hello sir. À ń gbọ́ yín ṣé ẹ gbọ́ wa ni. Hello. À ń gbọ́ yín dáadáa ṣé ẹ gbọ́ wa ni. À ń gbọ́ yín ẹjọ́ ẹ sọ̀rọ̀. Hello. À ń gbọ́ yín. Okay. Ó dáa ìgbà tí Agbala Gabriel àti Muideen tí ìrìn àjò wọn bẹ̀rẹ̀ mo follow gbogbo trend yẹn
bọ̀ ṣe rí kọ́lọ́n kó ṣàánú fún ẹ̀dá ṣe rí ìrìn àjò tó ṣẹlẹ̀ láàrin Agbala Gabriel àti Muideen yẹn kò sẹ́ni tí irú nǹkan báyẹn ò lè ṣẹlẹ̀ sí kọ́lọ́n kó ṣàánú fún wa nínú gbogbo ìrìn àjò yẹn tẹ́ bá wò dáadáa Agbala Gabriel ò jẹ̀bi ṣe ti understand opinion tèmi ni o Agbala Gabriel ò jẹ̀bi ṣùgbọ́n tá a bá ṣe oore fún ènìyàn because Muideen bó ṣe wà yẹn lóòtítọ́ olóore ni Agbala Gabriel jẹ́ fún because nípasẹ̀ ni ọ̀nà ti là èèyàn kan dẹ̀ lọ́lọ́run máa ń ránṣẹ́ nìkan tó tí Ọlọ́run bá wá rányàn sí wa táwa náà bá wá dàbí pé agòkè wọ́n mú wa kó nínú wàhálà tá a wà tẹ́lẹ̀ torí tẹ́ bá wo situation tí Muideen wà tẹ́lẹ̀ kó tó di pé Agbala Gabriel pàdé ẹ̀ ó ti yàtọ̀ ṣùgbọ́n ó yẹ ká ní ayọ̀ ọkàn pẹ̀lú ìtẹ́lọ́rùn pẹ̀lú nǹkan tọ́lọ́run bá ṣe fún wa torí pé Muideen kò ní sùúrù ó dẹ̀ ní àwọn tó ń advice ẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ìgbà tó ń fúnra ẹ̀ tó ń rìn nínú ìdààmú kò sẹ́ni tó rí ṣùgbọ́n tọ́lọ́run rán sí àwọn èèyàn kan padà advice Muideen òun ló jẹ́ kí ìrìn àjò yẹn kó rí bẹ́ẹ̀ yẹn ṣe ti understand bọ̀ bí gbogbo ẹ̀ ṣe lọ Muideen ló nílé nǹkan tó bá hùn ló lè fi lè ṣe tó bá sọ pé òun ò gbé ibẹ̀ yẹn mọ́ ó lè ta ilé ẹ̀ which tèmi dẹ̀ mọ̀ pé Agbala Gabriel sọ pé kí Muideen kó má ta ilé ẹ̀ torí dọ́kúmẹ̀ntì wà lọ́wọ́ ẹ̀ already so contribution tèmi nìyẹn sà. Monsieur. Mr. Adeniyi. Mr. Adeniyi. Mr. Adeniyi. Hello, mo Bintu. Ibi tẹ́ wà yẹn, ariwo wà ibi tẹ́ wà yẹn. Tẹ́ bá ti ṣe tán. Kambolu tẹ́ bá ti ṣe tán, ariwo wà mẹ́. Mo ti gbọ́ yín sà. Mr. Ọlá. Ọmọọlá. Yes sir, ẹ kú ètò. Ọ̀rẹ́ mo ti fún 5 minutes ni mo fún yín yẹn o. Òṣèré má tó bẹ́ẹ̀ rárá. Thomas ẹ ṣe dádì wa ẹ kú àdúró tí ẹ kú ètò ẹ kú lànà ẹ kú ìfìsàfiyé fún wa ká lè nímọ̀ nípa òfin sí i. Thank you so much. God bless you sir. Akínyìn sir. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo kàn fẹ́ kọ̀rọ̀ jẹ́ rárá nìyẹn. N tó jẹ́ kí àwọn dádì wa ò ní pé ní àwa aráàlú ojú tá fi máa ń wo nǹkan gbà míì nǹkan ni òfin máa fi ń ṣiṣẹ́ and other way round gbogbo ẹ̀ náà lájọjọ máa wòrò síra wọn ẹni tó dẹ̀ ṣoore náà ọlọ́sàn lẹ́sùn olóore ẹni tó dẹ̀ ṣoore fún náà ọlójókòó mọ́ nírì oore that is for that but nǹkan tẹ́mi kàn fẹ́ contribute ni pé látìgbà tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ àmì mùsùlùmí lèmi látìgbà tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ débi tí ó dé dó ní ìjẹta tí Pastor Agbala Gabriel tó jáde síta lórí ìfẹ́ sí so ìgbà tó kù lẹ́yìn ìgbẹ̀yẹn ó ṣàtún lọ sí ọ̀dọ̀ àwọn àfáà náà ló dẹ̀ tún lọ sọ ọmọ ilé kí ó níbẹ̀ so gbogbo ìrìn àjò yẹn Ọlọ́run ti kọ́kọ́ bí ó ṣe rìn nìyẹn point of correction kan bí tí wọ́n kọ́ fẹ́ address ẹ má jà máa sọ pé Muideen pé kò mọ̀ kan tó ń ṣe oríire ò pé ó rẹ̀ sínú kò sí tó ṣe Muideen o àlàáfíà ni Muideen wà that is for that ọ̀rọ̀ tó dẹ̀ ń lọ láàrin Mr. Agbala Pastor Agbala Gabriel àti Muideen pásítọ̀ yìí ò tí ì fi ìgbà kankan dó sórí ẹsẹ̀ rẹ̀ kó bọ́ sórí social media àbí kó sọ níbi kankan pé Muideen nìkan ló ní ilé tí máa ń rí lèmi fẹ́ sọ̀rọ̀ lórí wọ́n lọ síbi ilé yẹn wọ́n náà jálé yẹn wọ́n wá ń béèrè pé ní kí ni káwọn ṣe pé kí ni ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ dáwó dadi yomes wọn àmì wọ́n ti fọ̀rọ̀ òfin wọ́n ti fi bọ́ wa Muideen ní òkú ó wà láyé Agbala Gabriel òkú wọ́n wà láyé àwọn tán dáwó òkú everybody náà watch kí ló fẹ́ ṣẹlẹ̀ it's very straight something kí Muideen jáde wá ìwé wà lọ́wọ́ ẹ̀ dọ́kúmẹ́ǹtì wà lọ́wọ́ ẹ̀
kó wá ta ilé yẹn, ó ní right láti ta ilé yẹn níbi tó wà yẹn. Kí Muideen lọ kọ́ ilé ẹ̀ síbi any place tó bá fìpò ó wà okay pẹ̀lú òun. Mo dẹ̀ wà very very 100% sure pé Agbala Gabriel ò ní any right láti sọ pé kí Muideen má ta ilé ẹ̀ kó má lọ gbébi tó bá wù. Kò dẹ̀ sẹ́ni tó máa come against anybody pé Muideen ṣe lè lọ ta ilé ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó lọ gbébi tó bá wù. So this is very straight question and answer fún Mr. Dr. Agbala Gabriel tán béèrè ìbéèrè. Wọ́n ní láti béèrè ìbéèrè torí pé èèyàn náà lè dáwó fún wọn láti fi kọ́lé yẹn, lè fi support Mr. Muideen tán rí níbi tán ti rí wọn jọ́ kìíní àná. So wọ́n ti padà sọ́dọ̀ ẹ̀yin èèyàn tẹ́ dáwó pé kí ni ká ṣe. Ó wà very straightforward. Kìí ṣe tàgbà kìí ṣe ti Muideen nìkan o. Gbogbo àwọn tán kọ́lé fún àti bàbá Súlé bèbè gbogbo tán kọ́lé fún níbẹ̀ yẹn orí ìlà láwà ẹ, orí afẹ́fẹ́ láwà ẹ. Anybody tó bá ní nǹkan ṣe pẹ̀lú àwọn people tó jẹ́ family wọn, ẹ ní right láti lọ ta ilé yẹn. Ẹ lọ kọ́lé yín síbi tó bá wù yín. Muideen ò bá wá kọ́lé tán kó lọ fowó ẹ̀jẹ̀ àgbàdo kò kàn anybody. Gbogbo ẹ̀ tẹ́ contribute. Mr. Ọlá, Yes, nínú àwọn foundation Yes, sir. wọn wá bí báyìí kan, nínú àwọn foundation wọn tó wà ní UK wá bí lẹ́ẹ̀kan, ó ní foundation làwọn sanwó fún. Ó sọ mí báyìí, àwọn èèyàn gan testify. Ó ní foundation àwọn ló ní ilé, kì í ṣe Muideen ló ní ilé. Olóòtú ẹ má dààmú ara yín jìnnà. Yọ́mà sí wọn bí báyìí, bàbá àgbàlagbà wà bí báyìí. Ẹ gbọ́ nǹkan tèmi ń sọ fún yín. Ṣé gbogbo àwọn tá ń sọ̀rọ̀ wọn ń sọ sẹ́yìn àbọ̀ ni? Muideen ló ní ilé. Right Muideen ta ilé kó lọ gbébi tó bá wù. Kò sẹ́ni tó lè question and answer him about that. Ẹ ti bùn, ẹ ti dáwó fún, ẹ ti bùn, owó ti wà lọ́wọ́ ẹ̀, ẹ ti ṣe nǹkan tó ẹ fẹ́ kó ṣe, ẹ ti gbélé lọ́wọ́, document ti wà, ẹ ti fún, ẹ ti yọ̀ǹda ẹ̀ fún, òun ló ní. Ṣẹ́gẹ̀tẹ̀. Ṣé mo lè woman Mrs. Yinka, can you send a request back? If you can send a request back, ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ. Tó ó wà very straight. Ṣé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ tó straight ni? Wọ́n lọ jálé Agbala Gabriel wa lọ bẹ̀ ó wá ṣe fídíò kó àwọn ò ní problem pẹ̀lú gbogbo ilé yẹn. N ta wà tó béèrè question tí máa yẹn béèrè very straight questions and this is very straight answer to him. Krambolu máa gbé padà wá, mo fẹ́ gbọ́ òkè Krambolu máa gbé padà wá. Muideen wà láyé and let me even say this direct to everyone. Kì í ṣe Muideen nìkan ló tún wá dálé ní o. Tó ẹ pé kọ́ọ̀tù ẹ̀dùn lòun àti ìyàwó ẹ̀ ṣe. Tọ́kí kọ́ọ̀tù ẹ̀dùn lòun àti ìyàwó ẹ̀ ṣe. Wọ́n lọ stọ́ọ̀fù láàrin wọn àti ìyàwó ẹ̀ tó kọ́ sí wọn tí divorce ara wọn o. Gbogbo ilé wàhálà family tiwọn nìyẹn. But as for bọ́rọ̀ ṣe rí bó ṣe wà ń sìn pẹ̀lú question tí màá yẹn béèrè, his straight answer is Muideen wà láyé kò tí ì kú. Tó bá dẹ̀ kú ó ní next of king. Àwọn náà ní ilé wọn. Tí Muideen bá mọ̀ pé ibi tán kọ́lé sí òwà òkè fóò mọ́. Lovers ọ̀rọ̀ ni ẹ ti rí tí àwọn èèyàn ti sọ sílẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ yìí. Kí ni opinion ẹ̀yin tí ẹ jẹ́ viewers wa nílé tẹ̀ ń wò wá náà? Ẹ jẹ́ ká mọ opinion ti yín ní under comment section. So I appreciate the support yín so far. We really love you. Thanks for watching.